fún ọba àwọn ọba ní òkè ọ̀run, gbogbo àyànfẹ́ àti ọmọ Ọlọ́run kárí ibi gbogbo tí ẹ ti ní àǹfààní láti máa wò mí àti láti máa gbọ́ mi. Ẹ gbọ́ àwọn ìdí méjì sí mẹ́ta tí mo torí ẹ̀ wá sí orí afẹ́fẹ́ ní òní on 21 February 2023. One, mo fẹ́ sọ̀rọ̀ nínú ìwé òwe 26 verses 20 tó sọ pé nígbà tí igi tán iná sì kú. Bọ̀ kí n tó sọ ìtumọ̀ ọ̀rọ̀ yìí, mo fẹ́ kọ́kọ́ màá dẹ̀ gbàdúrà fáwọn ọmọ Ọlọ́run tí ó ń bá mi ṣe prógráàmù yìí lọ́wọ́lọ́wọ́ báyìí tó dẹ̀ ń gbọ́ mi. Mo fẹ́ gba àwọn ìpele àyànfẹ́ kan ní ìmọ̀ràn, pàápàá àwọn ọmọ Ọlọ́run ní Èkìtì, Oǹdó, Ọ̀ṣun. Ẹ jẹ́ kí n kúkú sọ pé ilẹ̀ Yorùbá generally. Kí ni ìmọ̀ràn tí mo fẹ́ gbà wá? One, gbogbo wa ń fi ojú sọ́nà gẹ́gẹ́ bí ètò ènìyàn pé election ààrẹ máa wáyé ní Friday, ní Saturday, bóyá ọjọ́ 5 sí 6 sí òní. Mo fẹ́ bẹ̀ àwọn ọmọ Ọlọ́run, especially àwọn ọmọ wa tí wọ́n fẹ́ bá INEC ṣiṣẹ́, bí ètò election yẹn bá máa wá sáyé gẹ́gẹ́ bí Nàìjíríà ṣe là kalẹ̀ yàtọ̀ sí ètò Ọlọ́run. Bí ó bá máa wá sáyé, mo bẹ̀ gbogbo àwọn ọmọ Ọlọ́run kárí ayé, pàápàá ní ilẹ̀ Yorùbá káàárọ̀-o-jíire, tí ẹ bá ti rí wípé ibi gbogbo pólíbùtù tá a pè wá sí pé ilẹ̀ ń ṣókùnkùn, ẹ make sure pé kẹ́ ẹ yẹra kẹ́ ẹ máa lọ lé o, torí wípé ẹni tó wà láyé ló ń ṣe ìjọba o. Immediately we see something as changing, something turned upside down, something become crisis or exchanging words of battle each other. Please, as a child of God, please, I'm begging you, please, the Yoruba people in our area, leave the premises of INEC and office immediately. Immediately, ẹ kúrò bẹ́ẹ̀ kẹ́ máa lọ lé yín. Bí gbogbo wa kú bí ayé, kò sí tó kàn ìjọba kó má exist o. Ẹni tó kú ní tiẹ̀ bàjẹ́ o. Mo bẹ̀ wá o. Ẹ rí i pé mo sọ lédè òyìnbó, mo tún sọ ní èdè Yorùbá. Tí a bá ti rí pé ilẹ̀ ń pò bìrì, pé ilẹ̀ ń yí, gbogbo àwọn ọmọ tí a bá INEC lọ ṣiṣẹ́, ẹ jẹ́ ká yẹra o. Ọgbọ́n la fi ń bá abuké sùn o. Bí èèyàn bá torí bí ìfẹ́ ṣe ń wá láti bá abuké sùn, tó bá lọ fi gbogbo ara bá abuké sùn tí ike ẹ̀yìn ẹ̀ bá lọ kán, ìgbésẹ̀ àti wàhálà lèèyàn tó wọ̀ o. Ọgbọ́n la fi ń bá abuké sùn o. Èèyàn kì í fi gbogbo ìfẹ́ agbára tó bá ní bá abuké sùn o. Nàìjíríà orílẹ̀-èdè abuké ni o. Thank you. That is my first advice for all our people that are working with INEC on this season of presidential or governorship election. That is number one. Number two, I am appealing to the Christendoms. Ẹ̀yin ọmọ Ọlọ́run, Friday tí ń bọ̀ yìí, onírú prógráàmù ló lè wà. Sunday, onírú prógráàmù ló lè wà. Ẹ jókòó lé yín o tí Nàìjíríà bá ti dìbò ní o. Lóòótọ́ àwa yóò tí ì sí láyé ní 1963 o, ṣùgbọ́n a gbọ́ tí ń jolé o ní ti 1980 something.
àti wà ń gbà náà o. Anytime Friday tí ń bọ̀ yìí Sunday ẹ ṣe sáwíìsì nínú ilé yín o. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ní interest lórí owó tó ní interest lórí àpò wọn they will guess what I'm saying. Ẹnikẹ́ni tí ó bá lọ ṣọ́ọ̀ṣì àbí program ní Friday tí ń bọ̀ yìí àbí Sunday ẹ jẹ́ kó jẹ́ ṣọ́ọ̀ṣì tó wà láyìíká àti àgbègbè ẹ má lọ bí tó jìnnà. Let this atmosphere of election come down. Èso ní lo ẹ̀mí wa as a sacrifice of election in Jesus' name. I am appealing to you, especially gbogbo ẹ̀yin Christianity nílẹ̀ Yorùbá àbí ní gbogbo tí a wà. Ẹ ṣọ́ra o. Tí a bá dẹ̀ rí àwọn ọmọ wa tó wà ní north tó wà ní east àbí kankan. Tí a bá rí àwọn ọmọ wa tí oore ọ̀fẹ́ bá wà ẹ padà wálé o. Tí election bá kọjá ẹ lọ dìbò ẹ tún máa exist o. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni. That is number 2. Gbogbo mi ò lè ṣaláì lọ sí ìsọ̀run sún Friday mi ò lè ṣaláì lọ sí ṣọ́ọ̀ṣì Sunday rárá o. Gbogbo yín náà mọ àkókò tí corona wá olúkúlùkù ló jókòó sí ilé rẹ̀ o. Ẹ̀mí wa ò ní bá election lọ o. That is number 2 option tí mo torí ẹ̀ wá sórí media. Number 3 tí mo torí ẹ̀ wá sórí media ó ní pé ó pé ọdún 3 gééré ó dín oṣù kan tí Olúwa sọ wípé kí n lọ gba ìwẹ̀ fún Nàìjíríà. Àwọn ọmọ Ọlọ́run tó ti kúrò nínú ìgbàgbọ́ oore ọ̀fẹ́ láti padà. Ẹ̀kẹta nítorí ìjọ àpọ́sù ti Kristi. Ẹ̀kẹrin pé ìdílé àwọn ìgbéyàwó àwọn ọmọ Ọlọ́run ti ní wàhálà. Àkàrùn ni pé ìjọ àwọn ọmọ Ọlọ́run ti ní wàhálà. Ẹ̀kẹfà ni pé ìdílé àwọn ọmọ Ọlọ́run ti ní wàhálà. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ràn mí lọ́wọ́ láti gba àwẹ̀ yẹn àti láti dúró yẹn fún ọdún kan. Ó pé oṣù 11 gééré lónìí. Níwòyí ọdún tó oṣù tó ń bọ̀ yóò pé ọdún 3 gééré. Kí ni mo fẹ́ wá sọ nínú ìwé òwe 26 verses 20 ó ní ìgbà tí igi tán iná sì kú. Kí ni ìtumọ̀ tí mò ń sọ yìí? Ó ní pé àwọn ọmọ Ọlọ́run lóòótọ́ ohun tí à ń pè ní èèyàn nǹkan 3 là ń pè léèyàn. Nǹkan 3 là ń pè léèyàn. Èkíní bí a ṣe ń ronú. Èkejì ojú tá a fi ń wo nǹkan. Ẹ̀kẹta ọkàn tá a fi ń gba nǹkan kan. Mo ń sunkún láìpẹ́ yìí. Kí ni ẹkún tí mo sì ń sun ni pé àwọn èèyàn wa ń lọ sí Jerusalem láti lọ máa ṣèsọjí. Wọ́n lọ sí Jọ́dánì lọ ṣèsọjí. Wọ́n lọ sí Sudan lọ ṣèsọjí. Wọ́n lọ sí Amẹ́ríkà láti lọ gbé ìsọjí kalẹ̀ wọ́n sí. Ilé tiwa gangan. I am expressing this view as a personal interest, not a public interest, but I just want the public to listen whether I'm making sense. I don't know. A lọ ṣe ìsọjí káàkiri whereas ilé wa fúnra rẹ̀ jó lọ́wọ́lọ́wọ́. Christendom ni mo sọ yìí o. Nàìjíríà gbiná ìyà jẹ àwọn àyànfẹ́ orílẹ̀-èdè tá a dá àwa sí ìlú tí a dá àwa sí orílẹ̀-èdè ilẹ̀ bàbá wa tá a forí àwa sọ ó ní ìlò ìsọjí. People go outside and do revivals. Nílẹ̀ Yorùbá kẹ̀ àwọn bàbá wa wí pé adára níta má dára nílé máa ń ṣe dídára èsì o. Wọ́n ní oh God but bí a ṣe ronú yàtọ̀. I am begging people, a lot of people will be thinking what Prophet Nasiru is saying. I am not against doing revival outside.
but irú ìsọjí tá a lọ ṣe káàkiri Jọ́dánì, Ísírẹ́lì káàkiri Nàìjíríà ló ní ìlò ìsọjí, orílẹ̀-èdè wa ní ìlò ìsọjí. Oh God, oh God, ní ìsín orílẹ̀ Nàìjíríà ní ìlò ìsọjí ìrònú pìwàdà. Gbogbo èèyàn gbàdúrà fún Nàìjíríà, àdúrà dà, bọ́tọ̀ Ọlọ́run ìgbàdúrà ẹlẹ́ṣẹ̀. Àdúrà dà, kí ni àdúrà? Ìgbà tádúrà máa lọ́lá ni pé ní ìgbà tí ẹni tí a gbàdúrà fún tó ní ìsopọ̀ pẹ̀lú ọ̀run, àtẹni tó ń gbàdúrà bá ní ìsopọ̀ pẹ̀lú ọ̀run. Bó ti orílẹ̀-èdè Nàìjíríà, ìkéde fún ìrònú padà la nílò. Ìrònú padà ní ṣáájú àdúrà. Èsì o, Nàìjíríà nílò ìrònú padà. Àwa ṣèsọjí káàkiri, orílẹ̀-èdè wa dẹ̀ gbiná. Báyìí, gbogbo àwa àyànfẹ́ o, mo fẹ́ béèrè, I am not a man of religion. I'm a man of God. I'm a divine man of God, and I am proud of myself and my calling. Nísìn, Muslim ṣe ọdún mẹ́jọ ààrẹ Nàìjíríà. Lọ́dún mẹ́jọ míì, Muslim tó ṣe ọdún mẹ́jọ again. According to àlàkalẹ̀ èèyàn tó wà wájú wa báyìí. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè lọ́wọ́ wa, ṣé Nàìjíríà ti wà Islamized by indirectly? Nàìjíríà ti di orílẹ̀-èdè Mùsùlùmí. Ìbéèrè tí mo wá ń béèrè láti ìgbà kan wá ni pé gbogbo 100 sí capacity church tá à ń kọ́, ṣé kìí ṣe pé à ń kọ́ fún ìgbèkùn ọjọ́ ọ̀la? Gbogbo orí òkè tá à rà, gbogbo káàpù tá à rà, ṣé ní ọjọ́ ọ̀la, can this all assignment, the great assignment we are doing now, can he assist it? Can he assist it? That is my question. That is my question. That is my question. Ní ìsìn, pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí Christianity, ẹ wá wo ìgbéyàwó ní ìsìn, kò sí ètò ní wàhálà. Ẹ wo ìdílé, ọmọ wa gbogbo ti wọ kọ́tìsì. Ẹ wo ìjọ Ọlọ́run. Ẹ wo ohun tó dà, kò sí new member máa ní church. Àfi àwọn ọmọ ìjọ bìmí tá à ń gbà káàkiri. Ṣé bá a ṣe lọ máa bá lọ ní ìsinmi? Ẹ̀yin ọmọ Ọlọ́run, wake up, wake up. Mo bẹ̀ yín ni. Gbogbo Christianity, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ọdún kẹta l'Olúwa ti sọ pé kí n kéde pé a máa ti ṣe kí wàhálà tó dé. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n bú mi gbà náà lọ́hùn. Ṣùgbọ́n Ọlọ́run ṣe bàbá Adébóyè, ó tún kéde ní ìsìn pé gbogbo wa ti ṣẹ̀. Ẹ jẹ́ á yí padà. Ẹ̀yin àyànfẹ́ o, ní ìníjì nǹkan kékeré mu torí ẹ̀ wá bá wa lálẹ́ yìí, nírọ̀lẹ́ yìí. Ju gbogbo ẹ̀ lọ, mo bẹ̀ ẹ̀yin àyànfẹ́. Mo máa ń gbọ́ láìpẹ́ yìí pé àwọn ìránṣẹ́ Ọlọ́run máa sọ pé wọ́n ní ká wá wọ ẹgbẹ́, màá dẹ̀ bọ́ sẹ́kún. Àwọn tí ń pè yí pé kẹ́ wá wọ ẹgbẹ́ kí iṣẹ́ Olúwa tó lè ṣe, ṣé àwọn ló pè ọ́ síṣẹ́ Olúwa ni? Iṣẹ́ tí wọ́n torí ẹ̀ pè ọ́ pé kẹ́ wá wọ ẹgbẹ́ fún ìsáwọn ló ní iṣẹ́ yẹn ni àbí Olúwa? Àjàgìbì, àǹkàdáyáyámì. Wọ́n ní kẹ́ wá wọ ẹgbẹ́ torí ẹ fẹ́ ṣiṣẹ́ Olúwa. Ọmọ ojú ń jáde lójú mi. Ọjọ́ tí mo ti wà nínú iṣẹ́ yìí, mo bẹ Ọlọ́run pé àwọn tó tẹ̀ ní ká wá wọ ẹgbẹ́ yìí ká tiẹ̀ pè mí, wọn ò pè mí. Mi ìrẹ́ni pè mí pé kí n wá wọ ẹgbẹ́. Mi ìrẹ́ni kankan. Bí ìwà mọ̀ o, àti pé àwọn tó ní kó wá wọ ẹgbẹ́, bó o lo ṣe mọ̀ wọ́n? Bó o ní wà táwọn ṣe pàdé? Bó o lo ṣe rí wọn? Kí ló kẹ́ ìwà àtàwọn? Sáwọn ló rẹ́ ẹ níṣẹ́ tán ní kó wá wọ ẹgbẹ́ ẹ̀ ni? Sáwọn ló pè ọ́ ni? Sáwọn ló ní iṣẹ́ yẹn ni? Oh God!
arúgbó ọjọ́ ó padà bọ̀. Jésù alágbára ó padà bọ̀, onídàájọ́ òdodo. Ó padà bọ̀, Jésù alágbára ó padà bọ̀, onídàájọ́ òdodo. Àbájáde ìbò olódodo ni yóò jèrè ìgbàgbọ́. Àbájáde ìbò olódodo ni yóò jèrè ìgbàgbọ́. Àbájáde ìbò olódodo ni yóò jèrè ìgbàgbọ́. Àbájáde ìbò. Ó gba iṣẹ́ Olúwa, wọ́n ní kó wá wẹgbẹ́ kó torí sẹ́yìn sí. Ìwọ náà dẹ̀ òkàn. Ṣé àwọn olóníṣẹ́ yẹn ni àbáwọn ló pè ọ́? Ìwé Òwe 26:20. Nígbà tí iná kú, nígbà tí igi tán, iná sì kú. Igi ti tán nínú ayé wa, nínú ayé Christianity, iná ti kú. Kí làwọn igi ní ìgbà ayé àwọn bàbá wa? Agbára ẹ̀mí mímọ́. Number 2, kí làwọn igi? Ìwà mímọ́. Number 3, ní ìgbà ayé àwọn bàbá wa, ó ní agbára Ọlọ́run. Kí làwọn igi ní ìgbà ayé àwọn bàbá wa nínú iṣẹ́ Olúwa? Ó ní òdodo àti òtítọ́. Number 4, kí làwọn igi ní ìgbà ayé àwọn bàbá wa nínú ayé àwọn ọmọ Ọlọ́run? Kí làwọn igi ní ìgbà náà? Ó ní ìfẹ́ láti ọ̀run wá. Kí làwọn igi ní ìgbà ayé àwọn bàbá wa ní ìgbà náà? Kí làwọn igi ní ìgbà yẹn nínú ìgbàgbọ́? Ó ní sùúrù, ìṣọ̀kan, ìforítì. Àwọn igi tó wà ní ìgbà náà ni. Kí làwọn igi? Ó ní ìbẹ̀rù Ọlọ́run, ìgbọ́ràn, ọkàn. Gbogbo rẹ̀ ti tán, iná kú. Bí a bá lè padà, ó sì dáa. Nítorí pé Bíbélì wípé iṣẹ́ ìlà àpẹ̀yìndà. Bí ìwọ bá wo ìpẹ̀yìndà ẹ̀sà, bí ìwọ bá yí padà sí mi, èmi yóò wo ìpẹ̀yìndà wa sàn. Àwọn ohun tí mo torí ẹ̀ wá sórí mídíà ní alẹ́ yìí nìyẹn. Ní òní 21 February 2022. Mo fẹ́ gbàdúrà fáwọn ọmọ Ọlọ́run tí ó lè bá mi pín mẹ́sẹ̀gì tán bá mi pín káàkiri. Mo fẹ́ ká bá mi pín sí YouTube, Instagram àti káàkiri. Àtàwọn kan tó ní wọ́n rí mẹ́sẹ̀gì kan tí wọ́n pín káàkiri. Mẹ́sẹ̀gì yẹn ti wà ní first week ó ti wà ní December ni mẹ́sẹ̀gì yẹn ti jáde ní 2022, kì í ṣe mẹ́sẹ̀gì ọdún yìí. So mo fẹ́ jẹ́ káwọn ọmọ Ọlọ́run ó gbàdúrà mẹ́ta yìí kí n tó kúrò lórí afẹ́fẹ́. Ẹ pe orúkọ Jésù, má dẹ̀ súre. Ẹ pe orúkọ Jésù, ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àdúrà àkọ́kọ́, Olúwa mo dúpẹ́ pé ẹlẹ́sàn tó ń bọ̀ lọ́jọ́ Sátọ̀dé tí ó bá wá sáyé, mo dúpẹ́ pé agbára rẹ yóò gbé ìjọba ìtẹ̀jẹ̀ sílẹ̀. Ìjọba ìfẹ̀jẹ̀ rúbọ, mo dúpẹ́ pé agbára rẹ yóò gbé mi. Ó yá orúkọ Jésù. Láti àkókò yìí lọ, ìjọba ìtẹ̀jẹ̀ sílẹ̀, ìjọba ìfẹ̀jẹ̀ rúbọ ní Nàìjíríà lórí ẹlẹ́sàn tí ń bọ̀. Olúwa dúpẹ́ pé ó gbé mi pátápátá. Jésù Olúwa wa, ẹ jẹ́ á sọ fún Ọlọ́run. Olúwa lórí ẹlẹ́sàn tí ń bọ̀ yìí, Olúwa ṣe bí o ṣe tó. Ó yá ó kọ Jésù. Lórí ẹlẹ́sàn tó wà níwájú, Olúwa ṣe bí o ṣe tó. Jésù Olúwa wa, ẹ pe orúkọ Jésù. Olúwa o, ẹ̀jẹ̀ àwọn ọmọ Ọlọ́run ò gbọ́dọ̀ bá ẹlẹ́sàn yìí lọ.
ẹ̀jẹ̀ àwọn àyànfẹ́ ò gbọ́dọ̀ bá ẹlẹ́ṣẹ̀ lọ. Ó yá orúkọ Jésù. Ẹ̀jẹ̀ àwọn ọmọ Ọlọ́run Olúwa kò gbọ́dọ̀ bá ẹlẹ́ṣẹ̀ yìí lọ. Lórúkọ Jésù Olúwa wa, ẹ wá pe orúkọ Jésù. Olúwa o, ìjì tó dé sínú Christianity lákòókò yìí. Ní ìlú tí a ní onírú camp, onírú orí òkè, onírú ìpè àwọn àyànfẹ́. Mùsùlùmí sọdún mẹ́jọ ààrẹ, ó tún bẹ̀rẹ̀ ọdún mẹ́jọ ààrẹ míì. Nàìjíríà ní àkókò tiwa ó padà sí Islamic country indirectly. Tábàdẹ̀ ti make ẹ̀ ní first one yìí lẹ́ẹ̀kejì ó bọ́ lọ́wọ́ Christianity pátápátá. Ẹ pe orúkọ Jésù. Wọ́n dẹ̀ ti ṣe ìwé kan sílẹ̀ Nàìjíríà tí ó affect gbogbo religion, tí ó dẹ̀ affect Christianity lọ́jọ́ ọ̀la nínú òkùnkùn. Ẹ sọ fún Ọlọ́run, Olúwa dìde, Olúwa wọ àárín Christianity wá. Lẹ́ẹ̀kan sí a ti ṣẹ̀, Olúwa dáríjì Christianity. Dáríjì àwọn ọmọ Ọlọ́run ní Nàìjíríà. Dáríjì ẹgbẹ́ onígbàgbọ́ Kírísítẹ́nì ní Nàìjíríà. Ó yá Olúwa dáríjì wa. Ní Nàìjíríà a ti ṣẹ̀, a ti mojú ògo rẹ̀ bínú. Pàṣẹ ìsàré lókè yìí, Olúwa dáríjì wa. Jésù Olúwa wa, ẹ jẹ́ á sọ fún Ọlọ́run. Gbogbo àwọn amórúkọ Jésù ṣòwò ní Nàìjíríà, Olúwa gbàjọba orílẹ̀-èdè lọ́wọ́ wọn. Gbogbo ní ọdún tó kọjá, àwọn bàbá mi kan ṣàsọtẹ́lẹ̀ káàkiri wípé ìsàbíwẹ̀ láti January tán sọ pé ìsàbíwẹ̀ pé Násìrì parọ́ nìsín. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè. Ọlọ́run sọ pé ọdún àdìtú lọ́dún yìí, ọdún tó le. Ẹ sọ fún Olúwa, Olúwa o, torí àwọn ọmọ Ọlọ́run, Olúwa padà sínú ìjọ rẹ ní Nàìjíríà. Gbogbo ìjọ rẹ, Olúwa padà sínú ìjọ rẹ ní Nàìjíríà. Olúwa run ìjọ rẹ sókè lẹ́ẹ̀kan sí. Olúwa gbé ìsọjí dìde lẹ́ẹ̀kan sí nínú ìjọ rẹ ní Nàìjíríà. Ó yá orúkọ Jésù. Olúwa gbé ìsọjí dìde ní Nàìjíríà lẹ́ẹ̀kan sí. Gbé ìsọjí dìde. Ìsọjí Jerusalem, ìsọjí Jọ́dánì ta ló ń ṣe wọ̀nyí. Irọ́ ní bẹ́ẹ̀. Ìsọjí US, ìsọjí Amẹ́ríkà. Irọ́ ni, olórí irọ́ là ń pa. Olúwa jọ̀ọ́ gbé ìsọjí rẹ dìde ní Nàìjíríà. Nàìjíríà ló nílò ìsọjí. Jésù Olúwa wa, ẹ wo gbogbo àwa ọmọ àwọn àyànfẹ́ bó ṣe wọnú cultis. Ẹ wo ìgbéyàwó wa. Kò sẹ́ni tó lè proud lórí ìyàwó ẹ̀ mọ́. Kò sóbìnrin tó lè proud lórí ọkọ ẹ̀ mọ́. Ìgbéyàwó ṣubú, ìdílé wàjà. Orúkọ jẹ́ ẹ pariwo. Ọlọ́run àwọn bàbá wa nínú Olúwa tòótọ́ tó ti sùn. Ẹ tún dìde. Ọlọ́run bàbá yẹn, Ọlọ́run bàbá, Ọlọ́run bàbá lọ́lá, Ọlọ́run Odùbájọ́, Ọlọ́run Akínyẹlé, Ọlọ́run Ṣíṣọwọ́, Ọlọ́run bàbá wa Mọ́sọ̀rímọ́ládé, Ọlọ́run bàbá Akíndayọ̀mí o, Ọlọ́run bàbá Ṣẹ̀dálà, Ọlọ́run bàbá Ọbádáre, Ọlọ́run bàbá Ọbádáre o, ẹ tún dìde. Dìde lẹ́ẹ̀kan sí o. Orílẹ̀-èdè ti wọ wàhálà. Àmà ti wọnú ogun o. Ìjọsìn ti wọ. Ìjọsìn ti lọ. Ìjọsìn mà ti wọ wàhálà o. Ọlọ́run àwọn bàbá wa o. Ọlọ́run Èlíṣà lẹ́nu o. Ọlọ́run bá fọ̀. Ẹ dìde o. Ọlọ́run òkú àjírí o. Ẹ dìde o. Ọlọ́run àwọn bàbá aláwa tó ti sùn, tí wọ́n ti fi orí la ìgbàgbọ́ ní Nàìjíríà. Ẹ tún dìde lẹ́ẹ̀kan sí òye. Orúkọ Jésù. Ọlọ́run àwọn bàbá ńlá wa tó ti sùn nínú Olúwa tí wọ́n ti jìyà ìgbàgbọ́ ní Nàìjíríà. Ẹ dìde. Ìdílé ti ṣubú. Ìgbéyàwó ti wàjà. Wàhálà ti dé. Kò sẹ́ni tó lè proud lórí ìgbéyàwó rẹ̀ mọ́. Kò sẹ́ni tó lè proud lórí ìdílé rẹ̀ mọ́. Ní ìsín, àwọn ìjọ wa ń ṣe Valentine nínú chọ́ọ̀chì. Valentine nínú chọ́ọ̀chì. Ìta àgbẹ̀dọ̀ gbọ́ láyé àtijọ́. Wọ́n máa gbéra wọn lẹ́sẹ̀. Wọ́n máa kí ìsára ní church. Church wá di club.
ó di fẹ́lá shrine. Arúgbó ọjọ́ o, nǹkan máa ṣẹlẹ̀ o, wàhálà dé o, wàhálà dé o, wàhálà dé o, wàhálà dé o ṣọ́ọ̀ṣì, àwa ń ṣe valentine nínú ṣọ́ọ̀ṣì, ṣọ́ọ̀ṣì wa dàbí fẹ́lá shrine, ṣọ́ọ̀ṣì wa dàbí club. Ọlọ́run ẹ̀dẹ̀ ṣàánú wa, ẹjọ́ àwọn èèyàn yìí wọ́n ti bà ṣọ́ọ̀ṣì jẹ́ o, wọ́n ti bà ṣọ́ọ̀ṣì jẹ́ o. Olúwa ṣàánú wa, jọ̀ọ́ Olúwa ṣàánú wa, Olúwa ṣàánú wa, Olúwa ṣàánú wa. Láyé àtijọ́, láyé àwọn bàbá wa, wọ́n ẹ̀ sọ̀rọ̀ ìgbéyàwó nínú church. Tẹ́ni kankan bá sọ̀rọ̀ ìgbéyàwó, wọ́n á lu agolo gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ wípé church pé kẹ́ má pollute church. Church wá di ibi tá a ti máa jókòó lẹ̀ sára wa, ọkọ àtìyàwó jókòó lẹ̀ sára, oko á máa ré. Olódùmarè wàhálà dé o, àwa ní ẹ ṣe valentine church. Ìjọ CAC tó gbé ìmọ́lẹ̀ wọ chọ́ọ̀ṣì, ìjọ CAC náà ń gbóbìnrin àìkóra lẹ́sẹ̀, à ń ṣe valentine. Ayé mi o, ayé mi o, nǹkan mà dé o, búburú ìgbàdo yín ná, àtìrí àbùkù òkété o, àbùkù ọ̀kẹ́rẹ́ ti wọ̀lú o, ọlọ́ọ̀bá balọ̀lá wàhálà dé. Ẹ gbàdúrà, Olúwa jọ̀ọ́ gbé ṣọ́ọ̀ṣì wò Nàìjíríà ká tó wọnú ìgbèkùn burúkú tó wà wájú wa yìí. Olúwa gbé ṣọ́ọ̀ṣì wò jọ̀ọ́ ẹ lọ ẹni tẹ́ fẹ́ lò, ẹ lọ gbá àwọn àyànfẹ́ dìde. Ẹ jọ̀ọ́ àti skùnà àti padà àti ṣègbé. Olúwa ṣàánú wa torí àwọn ọmọ wa, ṣàánú wa torí ọjọ́ ọ̀la. Ògo ni fún Jésù lókè ọ̀run. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ sẹ́ǹdì mẹ́sẹ̀gì, tẹ́ ẹ fọwọ́ ọ̀dọ̀ ẹ̀ lọ́wọ́lọ́wọ́, mo fi omijé mi gbàdúrà fún yín lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mọ́. Ìran mẹ́rin yóò ní ṣọ̀fọ̀ ògo, ọ̀fọ̀ ògo ìran mẹ́rin yóò ní ṣe. Bí ẹ ti ń sẹ́ǹdì mẹ́sẹ̀gì torí àwọn àyànfẹ́, torí àwọn tó gbọdọ̀ bá election lọ láti ṣèfẹ̀mí àwọn kan, bí ẹ ti ń sẹ́ǹdì mẹ́sẹ̀gì, bí ẹ ti fọwọ́ ọ̀dọ̀ mẹ́sẹ̀gì, ìran mẹ́rin yóò ní ṣe, ìran mẹ́rin yóò ní ṣọ̀fọ̀ ògo lórúkọ Jésù. Ní ìpasẹ̀ yín, àwọn tó ti ṣubú yóò dìde. Ní ìpasẹ̀ yín, ohun tó ti bàjẹ́ yóò gba àtúnṣe. Ní ìpasẹ̀ yín, àwọn tó ti wọgbó yóò padà sílùú. Ní ìpasẹ̀ yín bẹ́ẹ̀ ti fọwọ́dù mẹ́sẹ̀gì tí ẹ ṣèdí ẹ̀ pẹ̀lú ìgbàgbọ́, láì ra káàdì, láì ra nǹkan fún yín, tẹ̀ ń lo owó yẹn. Ní ìpasẹ̀ yín, ẹ ó máa bọ́ orílẹ̀-èdè, àánú á máa kàn yín lórúkọ Olúwa. Orere tí ó wà nínú ìgbèkùn ní ìran mẹ́rin yín, ẹ ó kó àjọ rẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí. Ẹlẹ́sọ̀ tí ń bọ̀ lọ́jọ́ ọ̀nà yìí kò ní mú ẹ̀jẹ̀ àwọn ọmọ Ọlọ́run lọ, yóò dẹ̀rẹ̀ àánú gbà. Thank you, God bless you. Nígbà tí Kristi bá dé, a ó bá jọba, a ó dẹ̀ rí Kristi ká torí ikú. Ní òpin gbogbo ànídẹni àtànù lórí ìtẹ́ ayérayé. Olúwa ayé wa ò ní di ti ẹlòmíì. Ògo ni fún Jésù lókè ọ̀run. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. My name remain the same, Prophet Israel Nasiru Oluwagbemidide. My number remain the same, 08038030562, 08038030562. Bí ẹnikẹ́ni bá fẹ́ wá rí mi ní àwọn àkókò kan, every Thursday aago mẹ́fà àárọ̀ sí mẹ́sàn-án ní program Fàánú dá sí ipa ti pin kí mo fi máa rí àwọn ọmọ Ọlọ́run. Àbí every second Saturday ní aago mẹ́fà sí mẹ́sàn-án náà. Thank you. Ní number 4 God Grey Estate, Asimolowo Yakeoyo bus stop, Mowe, Ogun State. Thank you. God bless you. Ẹ bá mi pín mẹ́sẹ̀gì, ẹ bá wa bẹ̀ wọ́n. Gbogbo àwọn tó fẹ́ lọ church ní Friday, Sunday, àbáwọn tó fẹ́ lọ tí àwọn anec fẹ́ lò, ẹ jọ̀ọ́ bí a bá ti rí ojú ọ̀run, ẹ jẹ́ ká fi ẹ̀mí wa pamọ́. Àwọn ọmọ iléèwé, ẹ dẹ̀ já káwọn ọmọ wa padà sílé, ká bá wa jókòó sílé ní àkókò yìí. Ohun tí mo torí ẹ̀ wá nìyẹn. Èmi ọ̀rẹ́ yín, ọmọ yín, àbúrò yín, Nasiru iṣẹ́ lẹ́ẹ̀kan sí Nàìjíríà wà á ní ẹ̀mí ìyípadà. Ẹni tí yóò gorí àléfà, tí yóò ṣe ìfẹ́ Ọlọ́run, Olúwa yóò ṣe. Ìjọba tí yóò pa wá lára bókù ìṣẹ́jú kan, Olúwa yóò yí dànù. Àádẹ́yìn Ọlọ́run. Thank you. God bless you.